ohun tó fàjà Sunday Ìgbòho àti bàbá Ọbásanjọ́. Ọmọkùnrin tí wọ́n ń pè ní Sunday Ìgbòho yẹn bínú gidigidi, ó sì gba orí ayélujára lọ. Ó gbé odidi fídíò kan jáde, ọ̀rọ̀ pọ̀ nínú ẹ̀ ó jàre. Sunday Ìgbòho sọ báyìí pé kí ni gbogbo ìyẹn, àwọn ni wọ́n ń rìn kiri bí àgbà ìnàkí yẹn. Èmi ò bu yín o, mo ti dákẹ́, mi ò bu ẹnì kankan mọ́, ṣùgbọ́n ohun tí ò dáa, bàbá wa lẹ jẹ́. Àfi kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ máa pàṣẹ fáwọn ọba, ẹ dìde, ẹ jókòó. Ohun tẹ́ ẹ mọ̀ náà nìyẹn. Ẹ ní plan gidi kankan fọ́mọ Yorùbá, ẹ dẹ̀ sọ pé ọmọ Yorùbá ni yín. Wọ́n sọ pé Ìgbò ní àwa ń gbìjà yín pé ẹ kì í ṣe Ìgbò. Ṣé àwọn tó ń sọ pé Ìgbò ní ṣé wọn ò jàre yín nìsín? Ṣé kò yẹ kẹ́yìn náà sọ̀rọ̀ kẹ́ ẹ sọ pé kí ni Sunday Ìgbòho ṣe, ẹ fi lọ́rùn sílẹ̀? Àfi jùà ẹ̀ ń bá jùà ìyà káàkiri. ṣíọ tu ẹ̀ mo tọ́ sí yín lára, ẹ̀yin àgbáyé òṣì tu ẹ̀ ìkànnì. Ọlọ́run tó gbẹ̀mí mi lọ́wọ́ yín kò ní fẹ̀mí mi lé yín lọ́wọ́. Ẹ̀yin bàbá tó yẹ kí inú yín máa dùn sọ́mọ yín, ohun tó ń ṣe bàbá ni pé bàbá ò fẹ́ kẹ́nì kankan bá rẹ́kọ̀dù wọn ò fẹ́ kọ́mọ Yorùbá kankan débi tó ga mọ́. Ẹ ṣe president láyé ológun, ẹ tún sọdún 7 láyé alágbádá, ẹ dẹ̀ wúlò kankan fún Yorùbá, ẹ ní ìwúlò kankan láti bí ìsíbẹ̀ yẹn tu ẹ̀. Ẹ wo gbogbo opportunity tẹ́ ní, kò sọ́mọ Yorùbá kankan tó tún nílùú ẹ̀. Àmọ́ gbogbo ọmọ Yorùbá tó bá ti wà nípò báyìí, ẹ̀yin ẹ máa bínú ẹ̀ ni, ẹ sì lóore kankan tẹ́ ṣe fún Yorùbá láyé yín. Báyìí ni Ìgbòho sọ. Àwọn èèyàn wá ń béèrè láàrin ara wọn pé kí ló lè fa irú eléyìí? Kí ló tún dé tí Sunday Ìgbòho jáde tó bínú tó báyìí? Ìwádìí fi hàn pé kò sóhun méjì ju ìhà tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ máa ń kọ sọ̀rọ̀ Yorùbá lọ. Ohun tí àwọn oníwádìí ń sọ ni pé tí kì í bá ṣe pé Ọbásanjọ́ ha pátápátá, kì í fẹ́ ṣe ohunkóhun tó lè mú àǹfààní bá Yorùbá. Bẹ́ẹ̀ ni kì í fẹ́ bá àwọn tí wọ́n bá jí àgbàlagbà tàbí olókìkí tàbí èèyàn tó tún lè lágbára bíi tòun náà nílẹ̀ Yorùbá ṣe. Bí kò bá lè tẹ̀ wọ́n rì, wọn yóò di bọ̀yìbọ̀yì fún un ni. Ìyẹn náà ni pé tòun kò ní lè ga ju òun Ọbásanjọ́ lọ. Bẹ́ẹ̀ ní ti Sunday Ìgbòho, wọ́n ti lé ọkùnrin náà nílùú débi pé kò lè wọ orílẹ̀-èdè Nàìjíríà yìí nígbà tó bá fẹ́, àfi tó bá fi ọgbọ́n wọlé tó sì fi ọgbọ́n jáde. Àwọn ìjọba Muhammadu Buhari tó ti lọ ti gbé òfin yìí kalẹ̀ débi pé tí wọ́n bá rí níbi tí kò ti lérò lẹ́yìn, àwọn DSS yóò mú, torí wọ́n nígbàgbọ́ pé ẹjọ́ tí àwọn ń bá a ṣe kò tí ì tán, àfi kó wá sọ tẹnu ẹ̀. Bẹ́ẹ̀ àwọn ni wọ́n jẹ̀bi òun Ìgbòho, kì í ṣe Sunday ló jẹ̀bi wọn. Fún ẹni tó bá rántí dáadáa, kò sí ohun tó sọ Sunday di ẹni tí wọ́n ń lé nílùú ju ọ̀rọ̀ Yorùbá lọ. Ìjà tó jà fún Yorùbá, pàápàá ìjà tó bá àwọn Fúlàní afẹ̀míṣòfò tí wọ́n sọ ilẹ̀ Yorùbá di ibùgbé wọn. Ohun tó sọ dọ̀tá ìjọba Buhari nìyẹn, tí wọ́n sì lé kúrò sẹ́yìn odi. Bí ẹ kò bá gbàgbé, nígbà táwọn Fúlàní bẹ̀rẹ̀ wàhálà wọn yìí tí kò sì sẹ́nìkan tó jáde fún Yorùbá, ni Ìgbòho jáde tó sì kọlu àwọn Fúlàní ní ọjọ́ 15 oṣù kínní ọdún 2021. Ọjọ́ náà ló wọ ìlú Ìgàngàn tó sì ní àfi kí Sẹ́ríkì àwọn Fúlàní níbẹ̀ àtàwọn èèyàn ìgbéra wọ́n gbọ́dọ̀ kúrò níbẹ̀ nítorí wọ́n ń gbàbọ̀dè fún Yorùbá. Ṣebí nígbà náà ni ariwo pé àfi kí Yorùbá kúrò ní Nàìjíríà lé sí, ìyẹn Yorùbá nation, nítorí ìfìyàjẹni àti ìfọ̀bọlọ́ni àwọn Fúlàní nílẹ̀ Yorùbá kò ṣeé pamọ́ra mọ́. Ìjà yìí ló gbé àwọn DSS délé ẹ̀ nínú oṣù keje ọdún náà. Àárín òru ni wọ́n dé, tí wọ́n pa àwọn ọmọ ẹ̀yìn Ìgbòho, tí wọ́n ṣe àwọn míì léṣe, tí wọ́n sì kó àwọn tó kù lọ sí Àbújá. Àmọ́ tí Ìgbòho fúnra ẹ̀ ríbi sá mọ́ wọn lọ́wọ́. Bí ọmọkùnrin náà ti sá, tẹ́nìkan kò mọ ibi tó wà, làwọn DSS ti kéde pé àwọn ń wá o, ó gbọ́dọ̀ máa bọ̀ lọ́dọ̀ àwọn, tí wọ́n sì kó àwọn ìbọn kalẹ̀ lóríṣiríṣi tí wọ́n ní nílé ẹ̀ làwọn ti bá wọn, tí wọ́n sì ń retí láti rí Ìgbòho mú kí wọ́n lè bá a ṣẹjọ́. Àmọ́ tó jẹ́ níbi tí wọ́n ti ń retí ẹ̀ yìí, Kútọ́nù ni wọ́n gbúròó ẹ̀ sí pé àwọn ọlọ́pàá ibẹ̀ ti mú un lẹ́nu ibodè wọn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 19 oṣù keje 2021. Ìjọba Nàìjíríà lépa ẹ̀ títí pé kí wọ́n lè dá a padà wá sí Nàìjíríà.
táwọn èèyàn sì ń pariwo pé kí wọ́n má jẹ́ kó wá sí Nàìjíríà o, torí tó bá wá ìjọba Buhari yóò dọ́gbọ́n pa á ni. Báyìí ni Ìgbòho wà ní ọgbà ẹ̀wọ̀n wọn ní Kútọ́nù nínú ìpọ́njú tí wọ́n ń bá a ṣẹjọ́ fún odidi ọdún méjì sáǹdì kí wọ́n tó fi sílẹ̀ lọ́jọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2023. Láti ìgbà náà ló ti ní ìṣòro láti padà wá sí Nàìjíríà. Ìgbàgbọ́ sì ni pé irú àwọn alágbára ọmọ Yorùbá bíi Ọbásanjọ́ ti yẹ kí wọ́n dá sọ̀rọ̀ náà láti ayé àwọn Buhari, àmọ́ kò dá sí i. Kàkà bẹ́ẹ̀, Ọbásanjọ́ kò yéé pariwo pé Nàìjíríà kò gbọdọ̀ pín, kò sóhun tó ń jẹ́ Yorùbá nation. Gbogbo ẹni tó bá ti wá ń pariwo Yorùbá nation ọ̀tá Nàìjíríà ni. Ìyẹn ni pé lójú Ọbásanjọ́ àwọn èèyàn bíi Sunday Ìgbòho yìí ọ̀tá Nàìjíríà ni wọ́n jẹ́, wọn kò sì gbọdọ̀ wà láàrin ìgboro. Ohun tó ń bí àwọn bíi Ìgbòho nínú nìyí sí Ọbásanjọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe Ìgbòho nìkan, ọ̀pọ̀ ọmọ Yorùbá ni Ọbásanjọ́ fúnra ẹ̀ ti ṣẹ̀ nítorí ọ̀rọ̀ yìí. Torí gbogbo ìgbà pátá làwọn ọmọ Yorùbá yìí máa ń sọ pé tí ọ̀rọ̀ bá ti pa Yorùbá àti àwọn ẹ̀yà tó kù ní Nàìjíríà pọ̀, ẹ̀yìn àwọn ẹ̀yà yìí pàápàá tó bá jẹ́ àwọn Haúsá Fúlàní ni bàbá náà yóò wà, pé kò ní bìkítà aburú tí àwọn nǹkan wọ̀nyí yóò mú bá Yorùbá lọ́jọ́ iwájú. Àwọn tí wọ́n ń sọ báyìí fi ti ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ṣàpẹẹrẹ. Wọ́n ní ìjà tí ọkùnrin ọ̀mọ̀wé náà ń bá Ọbásanjọ́ jà kò ju ti pé Ọbásanjọ́ ti dá ilẹ̀ Yorùbá lásìkò tó wà níṣẹ́ ológun. Pé ní ọdún 1967 nígbà tí ogun abẹ́lé ń le, tí ọ̀gágun Victor Banjo tó jẹ́ ọmọ Yorùbá gba ìlú Benin àti gbogbo ìpínlẹ̀ Midwest, ọkùnrin sọ́jà ọmọ Yorùbá náà ní ètò dáadáa fún ilẹ̀ Yorùbá, àmọ́ wọ́n ní Ọbásanjọ́ ni kò jẹ́ kó ṣeé ṣe. Nígbà tí ogun bẹ̀rẹ̀, Enugu nílùú àwọn Ìgbò ni ogun ká Banjo mọ́. Àwọn Yakubu Gowon ló tì í mọ́lé síbẹ̀ torí wọ́n ló wà lára àwọn tó ṣe àtìlẹ́yìn fáwọn Nseogu tí wọ́n fìbọn gbàjọba ní 1966. Nídìí èyí, ohun tí Banjo fẹ́ ni bí àwọn yóò ṣe gba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ àwọn sọ́jà Haúsá Fúlàní tí wọ́n wà lÉkòó tí wọ́n ń ṣe olórí ìjọba àpapọ̀, tí Yorùbá yóò sì lè dá dúró ní tiwọn. Ọ̀gágun Victor Banjo pé Wọlé Ṣóyínká láti sọ ohun tó ń ṣẹlẹ̀ fún un, pé òun ti gba ìpínlẹ̀ Midwest, àwọn ń bọ̀ lÉkòó, àmọ́ àwọn kò ní kọlu ibikíbi nílẹ̀ Yorùbá. Ilé ìjọba lÉkòó làwọn ń lọ tààrà láti lé Gowon kúrò, tí òun Banjo tàbí ẹnikẹ́ni tí Yorùbá bá fẹ́ yóò sì di olórí ìjọba, tí Yorùbá yóò sì dá dúró, tí wọn kò ní sí ní abẹ́ Haúsá Fúlàní mọ́. Ọbásanjọ́ ni Wọlé Ṣóyínká pè láti bá sọ̀rọ̀ yìí nítorí òun Ọbásanjọ́ ni olórí sọ́jà tó wà níbàdàn nígbà náà. Ṣóyínká ní Ọbásanjọ́ tán àwọn pé òun yóò fún wọn lésì láìpẹ́, láì mọ̀ pé gbogbo ohun tí àwọn sọ pátá ni Ọbásanjọ́ ti lọ sọ fún Gowon lÉkòó. Ni wọ́n bá fi Victor Banjo gún lágídí, wọn kò dá lóhùn, kò sì mọ èyí tó lè ṣe mọ́. Níbi táwọn Ọbásanjọ́ ti dá a dúró tí wọn ò jẹ́ kó mọ èyí tó fẹ́ ṣe, lójúkú ti pè é padà pé kó máa bọ̀, nítorí òun ló ti rán an níṣẹ́ pé kó lọ gba gbogbo ilẹ̀ Yorùbá wá fóun, tó sì kó àwọn ọmọ ogun fún un àti ìbọn lóríṣiríṣi. Nígbà tí Banjo padà dé ilẹ̀ Ìgbò, Ojukwu kò jẹ́ kó rí òun mọ́. Bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀, ni wọ́n bá mú un. Wọ́n ló fẹ́ dìtẹ̀ mọ́ Ojukwu, níbẹ̀ náà ni wọ́n sì ti yìnbọn pa ọ̀gágun Victor Banjo. Gbogbo àlàyé ọ̀rọ̀ yìí wà nínú ìwé tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kọ. Lára ohun tí kò ṣe ń rí Ọbásanjọ́ sójú títí dòní yìí nìyẹn, tí yóò ní ọ̀dàlẹ̀ àti alárékérekè dákan ni. Bí Ṣóyínká ti ń bínú lórí ọ̀rọ̀ Victor Banjo yìí, bẹ́ẹ̀ ni Àlàní Akínríadé náà ń gbé ìbínú tiẹ̀ mì. Nígbà tí ogun abẹ́lé le, àwọn Àlàní Akínríadé, Àlàbí Ìsàmà ni olórógun lábẹ́ Benjamin Adékúnlé tí í ṣe ọ̀gágun àgbà fún wọn. Akínríadé ló ṣáájú ogun nígbà táwọn ọmọ Ojukwu juwọ́ sílẹ̀, tí wọ́n sọ pé wọn ò jagun mọ́, tí àwọn ọ̀gá ológun náà sì kórajọ síbì kan tí wọ́n gba Nàìjíríà lọ́gàá. Gẹ́gẹ́ bí Àlàbí Ìsàmà ti kọ sínú ìwé rẹ̀ pẹ̀lú fọ́tò lóríṣiríṣi láti fi bí ọ̀rọ̀ náà ti jẹ́ gan hàn, kò sí Ọbásanjọ́ nítòsí rárá, kódà kò sí lójú ogun. Ó wà lÉkòó tó ń béèrè fún owó àti ọta ìbọn láti lè jẹ́ kí wọ́n yanjú ogun náà. Bẹ́ẹ̀ ní gbogbo ìgbà yìí àwọn Akínríadé ti ṣẹ́gun. Nígbà tí wọ́n fóònù láti sọ fún un, ó ní kí wọ́n dá ohun gbogbo dúró kí òun fi dé. Nígbà tó sì dé, ó ya fọ́tò pẹ̀lú àwọn olórí ọlọ̀tẹ̀ náà,
ó sì kó gbogbo wọn lọ sí Èkó lọ́dọ̀ Yakubu Gowon. Kò sì sọ fẹ́nìkan pé Akínrìnàdé ló parí ogun. Nígbà tí Ọbásanjọ́ yóò padà kọ̀wé ẹ̀, kò dárúkọ àwọn Akínrìnàdé àti Àlàbí Ìsàmà tí wọ́n parí ogun náà nígbà tó ń kọ tó sì ń ròyìn ohun tó ṣẹlẹ̀ lójú ogun. Gbogbo ohun tó sọ ni pé òun lòun parí ogun náà. Èyí kò sì dùn mọ́ Akínrìnàdé àti Àlàbí nínú títí di àsìkò yìí, bẹ́ẹ̀ ni wọn kì í sọ̀rọ̀ ẹ̀ dáadáa, pàápàá láàrin àwọn àgbààgbà Yorùbá. Àwọn Akínrìnàdé yìí kò tún gbàgbé pé bákan náà ló jẹ́ nígbà tí àwọn Dínkà yìnbọn pa Muritàlá Muhammed gẹ́gẹ́ bí olórí ìjọba, tí òun Ọbásanjọ́ sì sá lọ pátá tẹ́nìkan kò rí. Àwọn olórógun tó jẹ́ ọmọ Yorùbá nígbà náà tí Akínrìnàdé ṣáájú wọn, àwọn ni wọ́n ní kò sóhun tí yóò ṣẹlẹ̀, àwọn ò ní gbà kí sọ́jà Haúsá Fúlàní kan gbàjọba. Òun Ọbásanjọ́ tó ti jẹ́ igbákejì Muritàlá náà ló gbọ́dọ̀ di olórí ìjọba Nàìjíríà. Nígbà tí ohun gbogbo ti wá rinlẹ̀ tán lẹ́yìn tó gbàjọba, àwọn ọ́físà wọ̀nyí tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tó wà nínú sọ́jà ìgbà náà ló forí kó jùlọ. Bàbá kan tó ti di ọba Ìdúà ní báyìí, Ọ̀gágun Olúfẹ́mi Olútóyè sọ̀rọ̀ náà. Ó sì sọ bí ìgbà tí Ọbásanjọ́ ò ṣe é gbà ní sàrá láàrin àwọn ọmọ Yorùbá gbogbo. Bàbá náà kó gbogbo ọ̀rọ̀ yìí sínú ìwé ẹ̀ tó kọ ní o. Ó ní nígbà tí Ọbásanjọ́ di olórí ìjọba Nàìjíríà, ohun tó kọ́ ṣe ni láti ta gbogbo ọmọ Yorùbá tó wà lẹ́gbẹ̀ẹ́ nù. Kì í fẹ́ rí àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ ọ́físà lára, àgàgà àwọn tí wọ́n jọ wà nípò kan náà tàbí tí ipò wọn ju tiẹ̀ lọ ráńpẹ́. Ọ̀gágun Olútóyè yìí ní ọjọ́ kan lẹ́yìn tí òun ti gbọ́ tí àwọn ọmọdé ológun tí wọ́n jẹ́ Yorùbá ti ń wá sọ fóun pé àwọn tí wọ́n ń ṣèjọba pẹ̀lú Ọbásanjọ́ ń ṣe àwọn kinní kan lẹ́yìn ẹ̀ tí kò dáa. Ìyẹn Theophilus Yakubu T.Y. Danjuma àti Shehu Musa Yar'Adua. Olútóyè ní òun tọrọ ààyè, òun sì lọ rí Ọbásanjọ́ kí òun lè ṣàlàyé fún un pé kó ṣọ́ra ẹ̀ gidi o, kó sì rí pé òun fi àwọn ọmọ Yorùbá sípò tí wọ́n fi lè gbèjà ẹ̀ tí ọ̀rọ̀ bá fẹ́ di wàhálà láàrin òun àtàwọn sọ́jà Haúsá Fúlàní tí wọ́n yí káwọn yẹn. Ọ̀gá sọ́jà náà ní Ọbásanjọ́ ṣe kinní kan tí òun kò rí ẹnìkan kó ṣe irú ẹ̀ rí. Ó ní níṣe ni Ọbásanjọ́ kí fóònù mọ́lẹ̀ ló bá rárá sọ̀rọ̀ sí tóun kò fi gbọ́ ohun tó ń sọ, àfi bí òun ṣe rí tí Danjuma wọlé tí Yar'Adua náà tún wọlé. Òun ló bá ní kí àwọn méjèèjì jókòó, ló bá ní kí òun Olútóyè bẹ̀rẹ̀ sí sọ gbogbo ohun tí òun sọ lẹ́yìn àwọn méjèèjì yẹn lójú wọn. Ohun tó gbé ọkùnrin náà, ìyẹn ọ̀gá ológun yìí, ohun tó gbé e kúrò nínú iṣẹ́ sọ́jà nìyẹn. Àsìkò ìjọba ológun Ọbásanjọ́ yìí náà tí wọ́n ṣètò ìdìbò láti gbéjọba kalẹ̀ fáwọn alágbádá, tí ọ̀pọ̀ èèyàn sì ti sọ ní gbangba àti níkọ̀rọ̀ pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló dáa jù nínú gbogbo àwọn tí wọ́n ń dupò ààrẹ, àti pé kò sí ibi yòówù tí wọn yóò ti dìbò náà tí kò ní wọlé. Awólọ́wọ̀ sì dàbí òrìṣà láàrin gbogbo àwọn ọmọ Yorùbá nígbà náà. Ohun tí wọ́n ń retí ní ọjọ́ tí yóò gbàjọba. Inú àwọn míì tilẹ̀ ń dùn pé nígbà tó ti jẹ́ ọmọ Yorùbá ló wà níbẹ̀, Awólọ́wọ̀ kò ní níṣòro kankan. Àmọ́ ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Ọbásanjọ́ sọ ní gbangba kí wọ́n tó dìbò rárá pé ẹni tó dáa jù lọ nínú àwọn tí wọ́n ń dupò ààrẹ tàbí tó kún ojú òṣùwọ̀n jù lọ, ó lè má jẹ́ òun ló máa wọlé o. Nítòótọ́ Awólọ́wọ̀ kò wọlé o. Shehu Shagari ni Ọbásanjọ́ gbéjọba fún. Ó sì kọ sínú ìwé ẹ̀ kan Not My Will pé Awólọ́wọ̀ gan kì í ṣe bàbàrà tó báwọn èèyàn ti ń pariwo ẹ̀, àti pé ohun tí Awólọ́wọ̀ fi gbogbo ayé ẹ̀ lé, ìyẹn ipò ààrẹ Nàìjíríà, tí kò rí níbi tí òun jókòó sí ni wọ́n ti gbé e fóun. Èyí jẹ́ kí gbogbo àwọn ọmọlẹ́yìn Awólọ́wọ̀ àti gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ bàbá náà láàrin àwọn mẹ̀kúnnù Yorùbá kórìíra Ọbásanjọ́ gidigidi. Bẹ́ẹ̀ lásìkò tó ń ṣèjọba ológun yìí, ohun táwọn aṣáájú Yorùbá ń sọ ni pé ọ̀pọ̀ àwọn tíjọba àpapọ̀ lò láti fa Yorùbá sẹ́yìn, àsìkò ẹ̀ ni wọ́n ṣe é. Àsìkò tiẹ̀ ni wọ́n gba yunifásitì Ifẹ̀ fún ìjọba àpapọ̀. Bẹ́ẹ̀ owó Western Region ni wọ́n fi kọ́ ọ. Ó yàtọ̀ sí Ahmadu Bello University tàbí University of Nigeria ní Nsukka tó jẹ́ pé owó ìjọba àpapọ̀ ni wọ́n fi kọ́ wọn. Owó ilẹ̀ Yorùbá ni wọ́n fi kọ́ University of Ifẹ̀. Yorùbá ló ní. Àsìkò Ọbásanjọ́ ni wọ́n gba kinní náà lọ́wọ́ wọn. Àsìkò Ọbásanjọ́ ni wọ́n fún àwọn ọmọ ilẹ̀ Haúsá láàyè láti máa wọ yunifásitì kódà bí wọn ò mọ̀wé, tí wọn kò sì páàsì dáadáa, kí wọ́n lè bá àwọn ọmọ Yorùbá dọ́gba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí Haúsá Fúlàní gbàgbé ní Nàìjíríà tó sì jẹ́ ìpalára ló jẹ́ fún ìran Yorùbá, láyé Ọbásanjọ́ ni wọ́n ti gbà á.
bí àwọn àgbààgbà Yorùbá ti ń sọ láàrin ara wọn rèé, èyí kò sì fún Ọbásanjọ́ lórúkọ rere láwùjọ Yorùbá. Àwọn àgbà Yorùbá yìí kò yéé sọ pé bó tiẹ̀ jẹ́ ọdún 4 ló fi ṣe olórí ìjọba ológun tó tún fi ọdún 8 ṣe tìjọba alágbádá, àwọn Yorùbá kò lè tọ́ka sí àǹfààní kan tí àwọn jẹ lásìkò ìjọba rẹ̀. Ìbínú àwọn Yorùbá sì nìyẹn. Wọn kò yéé sọ ohun tó ṣe fún MKO Abíọ́lá tó jẹ́ ohun tí òun kọ̀ tí kò ṣe. Àpọ́nlé àti iyì tó yẹ kó fún Abíọ́lá fún ìrántí ẹ̀ tí kò fún Muhammadu Buhari ló padà wá ṣe é. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń sọ ohun tó ṣe fún Bákàrè Olúwalógbọ́n Motors tó dúró tì í lásìkò tí kò sí owó lọ́wọ́ ẹ̀, àti Sunday Afọlábí tó bínú kú lẹ́yìn tí wọ́n ní Ọbásanjọ́ fàbùkù kàn tí àwọn EFCC sì gbé. Èyí tí Ọbásanjọ́ ṣe fún ọ̀gágun Bello Fadilẹ̀ tí ìyẹn ń ròyìn kiri pé bàbá kì í ṣèyàn dáadáa, àti ìròyìn tí Awùjalẹ̀ rò sínú ìwé ẹ̀ nípa ọ̀rọ̀ Ọbásanjọ́ àti Mike Adenuga tí Ọbásanjọ́ fún gbogbo èèyàn ní láńsẹ̀nsì GSM tó lòun kò ní fún Mike Adenuga ní ti Glo torí oníjìbìtì ni. Bẹ́ẹ̀ ló fún àwọn míì láǹfààní yìí bó tilẹ̀ jẹ́ jìbìtì tí wọ́n hàn sí gbogbo ayé ju ti Adenuga tó ń sọ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ni àwọn ọmọ Yorùbá fi ní Ọbásanjọ́ sínú tí wọn kò sì kákún ọ̀kan lára àwọn àgbàlagbà adúrótini lọ́jọ́ ìṣòro. Ohun tó sì fa ọ̀rọ̀ tí Sunday Ìgbòho sọ sí bàbá náà rèé, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé ọ̀rọ̀ náà ti pọ̀ jù àti pé kò yẹ kí Sunday Ìgbòho sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ yẹn sí Ọbásanjọ́, nítorí kò sí nínú àṣà Yorùbá fọ́mọ kékeré láti rí àgbàlagbà fín tàbí láti sọ̀rọ̀ àbùkù bẹ́ẹ̀ sí i. Àmọ́ ọ̀rọ̀ náà ṣẹ̀ṣẹ̀ jáde ni, kò sì tí ì sẹ́ni tó mọ ohun tí Ọbásanjọ́ tàbí àwọn olólùfẹ́ rẹ̀ yóò sọ. Ọláyíwọlá Alága ló ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.